Gómìnà Seyi Makinde ti ìpínlẹ̀ Ọ̀yọ́ mà ti tú àṣírí síta lórí bí ọlọ́lá jùlọ olórí okùn orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe fẹ́ gbógun tì í láti fi ìyà jẹ láti rán lẹ́wọ̀n tó sì jẹ́ kó di mọ̀ wípé láti ọdún tó kọjá ní ọ̀kan lára àwọn alágbára ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC inú ti ṣe ìkìlọ̀ fóun wípé òun fẹ́ forí jálẹ̀ àgbọ̀n lọ́dọ̀ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Kì í ṣe ìròyìn mọ́ pé àárín Seyi Makinde àti Tinubu kò gúnrégé tó sì jẹ́ pé ọ̀tá òṣèlú ti wà láàrin wọn ṣé tẹ́lẹ̀ síwájú ètò ìdìbò ààrẹ ọdún 2023 tó gbé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọlé. Níṣe ní Seyi Makinde ló máa ṣiṣẹ́ fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Òun àtàwọn gómìnà bíi mẹ́rin míì nínú ẹgbẹ́ òṣèlú PDP nígbà náà tí wọ́n pera wọn ní Governors 5 ìyún G5 ni wọ́n ṣiṣẹ́ tako ẹgbẹ́ òṣèlú PDP wọn tí wọ́n gbàbọ̀dé fún olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP wọn nígbà náà Alhaji Atiku Abubakar tí wọ́n sì kéde àtìlẹ́yìn wọn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, èyí tí ó jẹ́ kí Tinubu kó jáwé olúborí. Ṣá o, lẹ́yìn tí Tinubu jáwé olúborí ní àárín wọn àti Makinde dàrú. Makinde sì fẹ̀sùn kan Tinubu níta gbangba pé ó dalẹ̀ àdéhùn àwọn onílẹ́yìn tó yà wọ́n ràn lọ́wọ́ láti di ààrẹ tán. Àdéhùn tó ṣe fóun ni pé òun Makinde ní kóun lọ yan mínísítà tí ó wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ ìpínlẹ̀ òun wà, àti pé ipò mínísítà ọ̀rọ̀ náà lòun fẹ́ fi ẹni tó ń bá yàn sílẹ̀. Makinde ní lẹ́sẹ̀kẹsẹ̀ lòun bẹ̀rẹ̀ sí ní lọ máa ṣiṣẹ́ tóun wá olùdíje tó kúnjú òṣùwọ̀n tí ó lè ṣojú ìpínlẹ̀ Ọ̀yọ́ dáadáa tí ó sì tó lè ṣiṣẹ́ dáadáa ní ìjọba Tinubu. Ṣùgbọ́n ní bóun ṣe ń ṣe léyìí tóun tó forúkọ ránṣẹ́ sí Tinubu, onímọ̀ àjẹ́ kàyéfì pé àṣẹ Tinubu ti mọ ẹni tó fẹ́ lù lọ́kàn. Níṣe ni wọ́n kéde ẹlòmíì tó sì ní eléyìí ó jẹ́ ìwà tó dùn ún nítorí ìwà ọ̀dàlẹ̀ ní Tinubu sóhun. Makinde wá kéde wípé àtànidó lè ṣe bẹ́ẹ̀ fún ní lẹ́ẹ̀mejì. Ó ní nígbà tí Tinubu ti tàn báyìí òun ò tún lè ṣe àtìlẹ́yìn fún mọ́ lásìkò ètò ìdìbò ọdún tó ń bọ̀. Ọ̀rọ̀ yìí iná dá awuyewuye àti ìjà sílẹ̀ láàrin Seyi Makinde àti Tinubu tó jẹ́ pé àwọn ọmọlẹ́yìn wọn máa ń sọ̀kò ọ̀rọ̀ síra wọn ni. Ṣá o, nígbà tí àṣírí tú pé àjọ EFCC wọ́n fẹ́ ṣe ìwádìí ìjọba Makinde, wọ́n sì kọ lẹ́tà sí wọn láti béèrè gbogbo bá ṣe náwó àti kọ́ńtíráàtì tó ti gbé jáde látọdún 2021, èyí tó jẹ́ pé ilé ẹjọ́ ìní ó gbẹ́sẹ̀ lé ìgbésẹ̀ àjọ EFCC náà lọ́sẹ̀ yìí. Ilé ìlú jẹ́ kí Makinde kó tú àṣírí nínú lẹ́tà tó fi máa ń bá àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀ lóṣooṣù, èyí tó kọ fún tóṣù keje ló jẹ́ kó di mímọ̀ wípé ìdí tí EFCC tó ń fẹ́ ṣèwádìí òun ni bóun ṣe fẹ́ díje dupò ààrẹ pẹ̀lú Tinubu. Ó ní ọjọ́ àkọ́kọ́ ní oṣù kẹfà ọdún 2025 tí fèrèfèrè ti ń lọ wípé òun fẹ́ díje dupò ààrẹ tí àwọn ẹgbẹ́ òṣèlú APC ti fòun tẹ̀lú Tinubu pé òun ni yóò tún di olùdíje àwọn. Ọlọ́kan lára àwọn alágbára APC wá bá òun pé kóun lọ ṣọ́ra kóun má kó sínú wàhálà bóun ṣe fẹ́ kéde kóun fẹ́ díje dupò ààrẹ pẹ̀lú Tinubu. Ó ní lọ́jọ́ kejì ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹfà ọdún 2025 tẹ́ni sọ̀rọ̀ yìí ní àjọ EFCC ni wọ́n wà tí wọ́n ní àwọn fẹ́ ṣèwádìí gbogbo kọ́ńtíráàtì àti báwọn ṣe náwó látọdún 2021. Makinde wá ní fúnra òun pàṣẹ fáwọn òṣìṣẹ́ ìjọba pé ká béèrè lọ́wọ́ àjọ EFCC pé kí ni wọ́n fẹ́ ṣe ìwádìí ká jẹ́ kóun mọ̀. Gbogbo ìwé tán bá ní àwọn ṣetán láti kó ránṣẹ́ fún wọn, ṣùgbọ́n tó ní àjọ EFCC kò rọ́rọ̀ kan sọ, wọn sì rí èsì fọ̀rọ̀ wípé nǹkan táwọn fẹ́ ṣe ìwádìí lé lórí di àsìkò tí a ṣe àkójọpọ̀ ìròyìn yìí lélẹ̀.